Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà ayérayé nínú àwọn ọ̀run. A dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà. A dúpẹ́ fún ìwàláàyè wa. A dúpẹ́ fún àbá rere tí ẹ ní fún wa tí ẹ jẹ́ kó wá sí ìmúṣẹ. A dúpẹ́ fún àbá ìyè tí ẹ ní fún wa tí ẹ fún wa ní ẹ̀mí ìyè yín o. Ẹ jẹ́ ká di ẹni àkọlẹ̀bọ̀. Ẹ jẹ́ ká di ẹni àgbégbìn. Gbogbo ní fún orúkọ mímọ́ yín, ẹ gba ọpẹ́ wa. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lẹ́yìn tó bá ṣe gba tí ọ̀tún wa wọlé kó má gbà tòsí wa jáde, kó ṣe ayé àti ọkàn ara wa ní rere. Tó tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa, àmín lórúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹwàá oṣù kẹfà. Ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹwàá oṣù kẹfà. Àkòrí tí a ò gbéyẹ̀wò lẹ́ni sọ wípé bọ̀wọ̀ fún ẹni àmì òróró. Bọ̀wọ̀ fún ẹni àmì òróró. Nígbà tí a ò mú àkọ́sórí wa nínú ìwé Tímótì kínní orí ìkarùn ẹsẹ̀ ìkẹtàdínlógún. Tímótì kínní orí ìkarùn ẹsẹ̀ ìkẹtàdínlógún tí ó kà báyìí pé àwọn alàgbà tí ó ń ṣe àkóso dáradára ní kí a máa kàyẹ sí ọlá ìlọ́po méjì pẹ̀lúpẹ̀lú àwọn tó ń ṣe làálàá ní ọ̀rọ̀ àti ní kíkọ́ni. Nígbà tí a ò mú bíbélì kíkà wa nínú ìwé àwọn ọba kejì orí ìkẹrin ẹsẹ̀ ìkẹjọ dé ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ìwé àwọn ọba kejì orí ìkẹrin ẹsẹ̀ ìkẹjọ títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógún tí ó kà báyìí pé nígbà tí orí ìkẹjọ ó sì di ọjọ́ kan Èlíṣà sì kọjá sí Súnémù níbi tí obìnrin ọlọ́lá kan wà. Ó sì rọ̀ ọ́ láti jẹ oúnjẹ. Ó sì ṣe ní ìgbàkúgbà tí ó bá ń kọjá lọ òun yóò yà sí ibẹ̀ láti jẹ oúnjẹ. Ó sì wí fún ọkọ rẹ̀ pé ṣáà wò ná, èmi wòye pé ènìyàn mímọ́ Ọlọ́run ni èyí tí ń gba ọ̀dọ̀ wa kọjá ní ìgbàkúgbà. Èmi bẹ̀ ọ́ jẹ́ kí a ṣe yàrá kékeré kan lára ògiri, sì jẹ́ kí a gbé ibùsùn kan síbẹ̀ fún àti tábìlì àti ohun ìjókòó kan àti ọ̀pá fìtílà kan. Yóò sì ṣe nígbà tí ó bá tọ̀ wá wá kí òun wọ̀ síbẹ̀. Ó sì di ọjọ́ kan tí ó wà níbẹ̀. Ó sì yà sínú yàrá náà. Ó sì dùbúlẹ̀ níbẹ̀. Ó sì wí fún Gèhásì ìránṣẹ́ rẹ̀ pé ará Súnémù yìí. Nígbà tí ó sì pé ó dúró níwájú rẹ̀. Ó sì wí fún pé nísinsìnyí sọ fún mi pé kíyèsí, ìwọ ti fi gbogbo ìtọ́jú yìí ṣe àníyàn wa o. Kí ni àbá ṣe fún ọ? Ìwọ fẹ́ kí a sọ̀rọ̀ rẹ fún ọba bí? Tàbí fún olórí ogun? Òun sì dáhùn wípé èmi ń gbé láàrin àwọn ènìyàn mi. Òun sì wí fún un pé ǹjẹ́ kí ni àbá ṣe fún un? Gèhásì sì dáhùn pé nítòótọ́ òun kò ní ọmọ o. Ọkọ rẹ̀ sì darúgbó. Ó sì wí pé pè é wá. Nígbà tí ó sì pè é dé, ó dúró ní ẹnu ọ̀nà. Òun sì wí fún un pé ní àkókò yìí gẹ́gẹ́ bí ìgbà ayé ìwọ yóò gbé ọmọkùnrin kan mọ́ra o. Ó sì wí pé bẹ́ẹ̀ kọ́ o, olúwa mi, ìwọ ènìyàn Ọlọ́run, má ṣe purọ́ fún ìránṣẹ́bìnrin rẹ. Obìnrin náà sì lóyún o. Ó sì bí ọmọ kan ní àkókò náà tí Èlíṣà sọ fún gẹ́gẹ́ bí ìgbà ayé. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wáyé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Nínú ìwé ọba kejì orí ìkíní ẹsẹ̀ ìkẹsàn-án dé ìkàndógún. Èlíjà jókòó sórí òkè nígbà tí ọba rán àwọn ológun 50 pẹ̀lú ìhámọ́ra àti olórí ogun láti gbé e wá. Èlíjà lágbára ní tara ṣùgbọ́n nígbà tí wọ́n gbìyànjú láti gbé e, ó pe iná sọ̀kalẹ̀ láti ọ̀run tó jó gbogbo wọn. Nígbà tí ọba tún rán 50 ológun mìíràn, iná tún jó wọn. Lẹ́yìn náà ó rán 50 ológun mìíràn pẹ̀lú olórí. Nígbà tí wọ́n sì rí eérú àwọn tí ó ti jóná, Bíbélì wípé olórí ogun ṣubú lórí ẹkún rẹ̀. Ó sì bẹ ìránṣẹ́ Ọlọ́run fún ẹ̀mí rẹ̀ nítorí pé iṣẹ́ tí a rán òun lòun ṣe o. Áńgẹ́lì Olúwa
sọ fún Èlíjà pé ó lè bá lọ. Kí ló mú tí ológun náà fi yàtọ̀? Àpọ́nlé ni ohun tó jẹ́ kí ó ní àṣeyọrí nínú ohun kan náà tó mú kí àwọn olórí ogun àti ológun wọn jóná. Kò ní í ṣe pẹ̀lú ẹni tí o jẹ́ o. Tó o bá kẹ́gàn ẹni àmì òróró Ọlọ́run, yálà ọkùnrin tàbí obìnrin, wàá jẹ ìyà rẹ̀ tí o bá fi ṣe ẹlẹ́yà. Nínú ìwé Ọba kejì orí ìkejì ẹsẹ̀ ìkẹtàléníogún títí dé ẹsẹ̀ ìkẹrìnléníogún, ó rí ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn ọmọ tó fi Èlíṣà ṣe ẹlẹ́yà. Agbóbìnrin méjì ló padà jẹ wọ́n o. Àmì òróró lórí ẹni ọkùnrin tàbí obìnrin ó lè ṣiṣẹ́ lòdì sí ẹnikẹ́ni tí ó bá kẹ́gàn wọn o. Ẹni àmì òróró Ọlọ́run lọ́kùnrin tàbí lóbìnrin ló máa sọ fún ọ pé òun kò kì í sọ̀rọ̀ tó bá ń bínú, nítorí ohunkóhun tó bá sọ lè já sí ikú. Ọkùnrin kan wà tó pinnu láti gba ìjọ àwọn olùràpadà tó ń ṣàkóso. Nígbà tí mo gbọ́ ìròyìn náà, mo fi sílẹ̀ fún Ọlọ́run. Ọkùnrin náà ṣe ìsọjí. Bó ṣe ń padà lọ sí ilé, àwọn adigunjalè pa o. Mo ti rò pé mo ti ṣọ́ra tó fún ohun tí mo sọ. Láti ìgbà náà, mo kọ̀ láti máa tètè bínú. Tí ẹnikẹ́ni bá ṣẹ̀ mí, mo máa dákẹ́. Ó dára láti bínú gba èrè láti ọ̀dọ̀ ẹni àmì òróró ju ègún lọ o. Ọ̀nà tó yá jù láti ru ìránṣẹ́ Ọlọ́run lọ́kùnrin tàbí lóbìnrin láti bùkún rẹ̀ ni kí o bọ̀wọ̀ fún o. Ọ̀nà tí ó yá jù láti ru ìránṣẹ́ Ọlọ́run lọ́kùnrin tàbí lóbìnrin ni kí o bọ̀wọ̀ fún kí o lè rí ìbùkún wọn gbà. Tó o bá bọ̀wọ̀ fún ẹni àmì òróró Ọlọ́run, ẹni àmì òróró náà yóò ṣiṣẹ́ fún rere rẹ o. Ọba Ísírẹ́lì bọ̀wọ̀ fún Èlíṣà. Ó pè é ní bàbá mi. Èlíṣà á padà gba òun àti àwọn ọmọ ogun rẹ̀ nígbà tí àwọn ọ̀tá wọn dìde sí wọn o. Ọlọ́run lè yanjú gbogbo ìṣòro rẹ lọ́gán. Ọlọ́run lè yanjú gbogbo àwọn ìṣòro rẹ lọ́gán. Tó o bá ti lè bọ̀wọ̀ fún ìránṣẹ́ Ọlọ́run lọ́kùnrin tàbí lóbìnrin. Iṣẹ́ ṣíṣe. Nígbàkúgbà tí o bá rí ẹni àmì òróró, ṣe ohun tó máa fi hàn pé o bọ̀wọ̀ fún Bọ́kọ̀ bá lọ sókun, tó bá lọ sọ́dà, bó bá lọ sí ọ̀sà, á padà sí èbúté. Peter ò fi àdàgbà ọ̀run ṣíṣí kíkà ti èyí sílẹ̀. Olúwa bùkọ́lá ayakó ni o. Nígbà tí a ó máa pàdé ní ọ̀la, ó dàbọ̀.